agbébọn béèrè fún 450 million naira owó ìtanràn ìtúsílẹ̀ ọba Simeon àtàwọn mìíràn nípínlẹ̀ Kwara. Orílẹ̀-èdè Canada dá ó lé ní 300 ọmọ Nàìjíríà 366 padà sílé. Ó mà ṣe o, àwọn èèyàn kan ṣàwárí ọkùnrin kan tó ti dòkú nínú ọkọ̀ nílẹ̀ Ìbàdàn. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fòǹtẹ̀lù ìdájọ́ ikú fún Abdulmalik tó ṣekú pa Hanifa ọmọ ọdún 5 nípínlẹ̀ Kano. N ò ráyè tóbìnrin kankan lọ́dún 2026 yìí, a ní mo fẹ́ kọjú mọ́ ìgbé ayé mi lọ́dún tuntun. Bella fìdí ìṣẹ̀lẹ̀ tirẹ́là tó gba àárín òun àti Jarvis múlẹ̀. Ìkúnlẹ̀ abiyamọ o, ọmọdébìnrin kan pàdé ikú òjijì nínú omi alúwẹ̀ẹ́ nílé ìtura Ọ̀ṣun. Àwọn ọ̀rẹ́ gùn lé ìwọ́de ìfẹ̀hónúhàn. Ó tún ti zẹ́ o lórílẹ̀-èdè Venezuela. Ààrẹ Amẹ́ríkà Donald Trump kógun kọlù Venezuela. Ó ní ọwọ́ ti tẹ ààrẹ orílẹ̀-èdè náà àti ìyàwó rẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwọn ajínigbé agbébọn béèrè fún 450 million naira fún owó ìtanràn ìtúsílẹ̀ ọba Simeon àtàwọn mìíràn nípínlẹ̀ Kwara. Àwọn ajínigbé agbébọn béèrè fún owó ìtanràn ìtúsílẹ̀ 450 million naira fún ìtúsílẹ̀ orí adé ọrùn ìlẹ̀kẹ̀ ọmọ rẹ̀ ọkùnrin àti àwọn olùgbé ìlú míì tí wọ́n jí gbé sá lọ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ náà. Ajínigbé agbébọn ni wọ́n béèrè fún owó ìtúsílẹ̀ oníwò ti ààfin ọba Simeon Ọláònípẹ̀kun àti ọmọkùnrin rẹ̀ Ọláolú agùnbánirọ̀ tó ń sìnlú ìlú nígbà tí wọ́n béèrè fún 300 mílíọ̀nù náírà 300 million naira fún ìtúsílẹ̀ àwọn èèyàn 8 tó jẹ́ jíjígbé sá lọ ní Àdánlá Ìrèsé ní Ìgbàjà. Mọ̀lẹ́bí ọba aládé náà tó bá àwọn akọ̀ròyìn Punch Online sọ̀rọ̀ tó ní kán forúkọ bòun láṣìírí lọ́jọ́ Ẹtì Friday fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ajínigbé agbébọn náà kàn sí àwọn láìpẹ́ yìí lójúmọmọ. Ẹni náà sọ wípé àwọn ajínigbé kàn sí mọ̀lẹ́bí tí wọ́n sì sọ fún àwọn pé kí àwọn gbé 150 million naira kalẹ̀ fún ìtúsílẹ̀ kábíyèsí àti ọmọkùnrin rẹ̀. Ó kọminú pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà tó wáyé lálẹ́ ọjọ́ àìsùn ọdún tuntun ti kó ìbànújẹ́ ọkàn bá mọ̀lẹ́bí. Ó ní níṣe làwọn wọ inú ọdún tuntun pẹ̀lú ìbànújẹ́ àti ẹkún. Wọ́n ké sí ìjọba àti àwọn àjọ elétò ààbò láti wá gbà wọ́n kalẹ̀ torí pé àwọn kò mọ ohun tí àwọn ó ṣe. Bákan náà ni adarí ẹ̀ka àjọ elétò ààbò Kwara South Joint Community Security Watch Network alàgbà Ọláìtàn Oyin Zuba tó fìdí owó ìtanràn ìtúsílẹ̀ tí àwọn ajínigbé agbébọn ń béèrè fún múlẹ̀ fún àwọn akọ̀ròyìn Punch Online. A ó rántí pé àwọn agbébọn lọ́jọ́rú Wednesday ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2025 tó kọjá lọ ni wọ́n ṣèkọlù sí ìlú Ààfin lágbègbè ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ṣèkọlù sí ààfin orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà ní déédéé aago 6 alẹ́. Ẹnìkan nínú mọ̀lẹ́bí sọ wípé ó tó bí àwọn adìyàmọ́ra agbébọn 8 tí wọ́n sì kọlù sí ààfin tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì béèrè láti fojú gan ní ọba àti ìyàwó rẹ̀. Ó ní nígbà tí wọ́n ṣàkíyèsí pé àwọn ń ti àwọn ilẹ̀kùn àwọn ń pa gbogbo iná níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì já ilẹ̀kùn wọlé pẹ̀lú àwọn ìbọn wọn fi tipa wọlé. Lásìkò ìkọlù náà ní ìyàwó orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà Felicia Ọláònípẹ̀kun jẹ́ yíyìnbọn mọ́ lápá tí wọ́n sì padà gbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn fún ìtọ́jú. Ẹlòmíràn tún fi kún pé àwọn aṣèkọlù náà jí ọba aládé àti ọmọkùnrin rẹ̀ gbé sá lọ lẹ́yìn tí wọ́n borí ikọ̀ fìjìláńtè ìlú náà. Ó sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ fìjìláńtè 2 péré ló wà lẹ́nu iṣẹ́ tí agbára wọn ò sì ká ìdojúkọ ìbọn àwọn aṣèkọlù náà. Gbogbo ìgbìyànjú láti gbọ́ láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara nípa owó ìtanràn ìtúsílẹ̀ tí àwọn agbébọn ń béèrè fún ló já sí pàbó títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ. Ẹ̀wẹ̀ nígbà tí wọ́n kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Adétún Èjìrẹ́ Adéyẹmí ó sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá kò mọ̀ sí owó ìtanràn ìtúsílẹ̀ tí àwọn agbébọn ń béèrè fún. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn àjọ elétò ààbò yòókù ń ṣiṣẹ́ takuntakun lọ́wọ́ láti dóòlà àwọn èèyàn tí wọ́n jí gbé sá lọ àti láti palẹ̀mọ́ àwọn ọ̀daràn náà kúrò ní ìlú. Àwọn olùgbé ìlú tó forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn náà ti tẹ̀síwájú nípa rírawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ lójúnà láti ró ètò ààbò lágbára sí àti láti rí dájú pé àwọn olùfarakásá tó wà nígbèkùn àwọn ajínigbé agbébọn rí ìtúsílẹ̀ òmìnira gbà padà láì farapa. Orílẹ̀-èdè Canada dá ó lé ní 300 ọmọ Nàìjíríà 366 padà sílé.
kò dín ní 366 366 ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí orílẹ̀-èdè Canada fi sọ̀kò padà sí Nàìjíríà láàrin oṣù kìíní sí ìkẹwàá ọdún 2025 tó ṣẹ̀ṣẹ̀ parí yìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ láti ẹ̀ka tó ń rí sí èyí ní Canada Border Service Agency CBSA ṣe wí. Ó tún sì kù èèyàn 974 tí Canada fẹ́ dá padà sí Nàìjíríà tí wọ́n ti wá. Àkọsílẹ̀ náà fi hàn pé Nàìjíríà ló wà nípò kẹsàn-án nínú àwọn 10 àkọ́kọ́ tí Canada dá èèyàn wọn padà sílé. Ìdápadà sílé tí Canada ń ṣe yìí wà ní ìbámu pẹ̀lú bí wọ́n ṣe múra sí ìwọlé jáde àwọn arìnrìn-àjò pàápàá àwọn tó ń wọlé sílùú náà lọ́nà àìtọ́. Ó kéré tán ẹ̀ka tó ń rí sí èyí ló lé 400 èèyàn jáde lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn bí àkọsílẹ̀ sì sọ. Ní 2024 sí 2025 èèyàn 18,048 ni wọ́n lé kúrò nílùú náà. Owó tí wọ́n sì ná lórí èyí jẹ́ $78 million. Ní 2019 wọ́n lé ọmọ Nàìjíríà 339 wálé, 302 ní 2020, 242 ní 2021 àti 199 ní 2022 àti 366 báyìí. Àwọn orílẹ̀-èdè 10 tí wọ́n wà lókè téńté nínú ìdápadà náà ní Mexico 3,972, India 2,831, Haiti 2,012, Colombia 737, Romania 672, United States 656, Venezuela 562, China 385, Nigeria 366 àti Pakistan 359. Lábẹ́ òfin tó dáàbò bo àwọn tó ń ṣe àtìpó lórílẹ̀-èdè tí kìí ṣe tiwọn, ẹ̀ka CBSA ní àǹfààní láti fi òfin lé àjèjì tí wọ́n bá rí i pé ó yẹ kí wọ́n lé jáde. Yàtọ̀ sí èyí, àwọn ẹlòmíì lè má kúnjú òṣùwọ̀n láti wọlé sílùú náà rárá. Èyí sì lè jẹ́ nítorí ààbò, ìwà ọ̀daràn, àìní ìlera pípé, àìní owó tó tó, fífi ẹlòmíràn rọ́pò ara ẹni, àìtẹ̀lé òfin ìrìnnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdá 83% 83% àwọn tí wọ́n fẹ́ lé jáde ló jẹ́ pé wọn kò buwọ́lu ìwé wọn láti gbé Canada nítorí ìdààmú tí wọ́n kojú níbi tí wọ́n ti ń bọ̀ asylum. Àwọn tí wọ́n lé nítorí ìwà ọ̀daràn jẹ́ nǹkan bíi ìdá 4%. Lábẹ́ òfin ilẹ̀ Canada ọ̀nà 3 ni wọ́n fi lè lé èèyàn jáde nílùú náà. Àkọ́kọ́ ni òfin tó de kíkúrò láàrin 30 days. Ìkejì ni èyí tó fòfin de àjèjì láti má wọ Canada láàrin ọdún kan sí 5. Ìkẹta ni sísọ èèyàn lókò padà sílùú rẹ̀, deportation order, tí ẹni náà kò ní lè wọ Canada mọ́ àfi tó bá gba àṣẹ tó yàtọ̀ gedegbe. Nínú àlàyé ìjọba Canada, wọ́n ní àwọn múra sí dídá àwọn èèyàn padà sílùú wọn láti jẹ́ kí òǹkà àjèjì táwọn fẹ́ máa ṣe kọjá iye tó yẹ. Ìdí mìíràn tún ni pé ilé gbígbé ti ń di ìṣòro látàrí àwọn àjèjì tí wọ́n ń ya wọ ìlú náà. Ìṣòro iṣẹ́ ṣíṣe ni wọ́n ló sì kẹta, ààbò ẹnu ibodè ni wọ́n ló sì kẹrin. Ààrẹ ẹgbẹ́ àwọn lọ́ọ̀yà tó ń rí sí ọ̀rọ̀ àwọn tó ń ṣe àtìpó ní Canada, Aislinn Boddy, sọ pé ó ṣeé ṣe kí ọ̀pọ̀ èèyàn má lè ní àǹfààní gbígbé ìlú náà lábẹ́ àtìpó ṣíṣe mọ́. Gẹ́gẹ́ bí àṣemọ orílẹ̀-èdè Canada, ó jẹ́ ọ̀kan lára àwọn ìlú tí àwọn ọmọ Nàìjíríà máa ń sá lọ láti wá ìgbésí ayé ìrọ̀rùn. Ìkànìyàn tí wọ́n ṣe ní Canada ní 2021 fi hàn pé ó lé ní 40 ọmọ Nàìjíríà tí wọ́n ń gbé ní Canada láti 2016 sí 2021. Ní oṣù kẹrin àkọ́kọ́ nínú ọdún 2024, ọmọ Nàìjíríà 6,600 ní àkọsílẹ̀ sọ pé wọ́n tún wọ Canada bí olùgbé tuntun. Láàrin 2005 sí 2024, ó lé ní ọmọ Nàìjíríà 71,459 tí wọ́n gba ìwé ìgbélù bí ọmọ Canada. Èyí tó mú Nàìjíríà wà ní ipò kẹwàá nínú àwọn tó ń gba ìwé ìgbélù Canada. Látilẹ̀, àwọn àgbààgbà tí kò fi bẹ́ẹ̀ sí agbára iṣẹ́ fún mọ́ ló pọ̀ nínú àwọn ọmọ onílù ní Canada. Bẹ́ẹ̀ sì ni àwọn iṣẹ́ kan náà wà tí wọn kò ní ànító òṣìṣẹ́ fún. Èyí ló jẹ́ ìdí pàtàkì tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọmọ Nàìjíríà àti àwọn akẹ́kọ̀ọ́ fi ń gba Canada lọ. Ó mà ṣe o, àwọn èèyàn kan ṣàwárí ọkùnrin kan tó ti dòkú nínú ọkọ̀ nílẹ̀ Ìbàdàn. Ọjọ́ méjì sí òpin ọdún 2025, ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀gbẹ́ni Kúnlé Bánkọ́lé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ni wọ́n ṣe bẹ́ẹ̀ bá òkú rẹ̀ nínú ọkọ̀ rẹ̀ lẹ́yìn bíi wákàtí 4 tó páàkì ọkọ̀ rẹ̀ sójú kan náà nílùú Kílọmọdémọ̀, àdúgbò Jẹ́jẹ́ Apẹtẹ nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn Saturday Tribune jábọ̀ pé ọkọ̀ arákùnrin náà Honda CR-V pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ KJA 950CX ni wọ́n ló jẹ́ pípáàkì
gbígbé sójú ọ̀nà tóóró kan ojú ọ̀nà tí wọn ò dá ọ̀dà rẹ̀ tó sì fi àkóso jíjá ọkọ̀ sí páàkì tí iná ọkọ̀ sì wà ní títàn kalẹ̀ tí àwọn gíláàsì ilẹ̀kùn ọkọ̀ mẹ́rẹ̀ẹ̀rin sì wà ní yínyín sílẹ̀. ààyè ìjókòó awakọ̀ ló jókòó sí tí orí rẹ̀ sì jẹ́ kíkọrí sápá ọ̀tún bí ìgbà téèyàn bá ń sinmi. àwọn olùgbé ìlú tó ń kọjá lọ lọ́pọ̀ ìgbà lágbègbè náà ṣàkíyèsí pé ipò kan náà tó wà láti ìgbà tí àwọn tí ń kọjá lágbègbè náà ló sì wà fún ọ̀pọ̀ wákàtí. èyí ló mú ọ̀kan nínú àwọn èèyàn náà ké sí alága ìlú jẹ́jẹ́ apẹtẹ ọ̀gbẹ́ni Muideen Adéyẹmí lórí ìṣẹ̀lẹ̀ náà. ẹni tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn Saturday Tribune níbi ìṣẹ̀lẹ̀ náà ọ̀gbẹ́ni Adéyẹmí sọ wípé wọ́n ta òun lólobó ní nǹkan bíi aago 3 ọ̀sán pé àwọn èrò tó ń lọ tó ń bọ̀ ló ṣàkíyèsí ọkọ̀ kan tó jẹ́ pípáàkì kalẹ̀ pẹ̀lú ẹni tó ní ọkọ̀ nínú rẹ̀. ó ní nígbà tóun débẹ̀ òun rí i pé kò mira rárá bó ti wù kó mọ lórí ìjókòó tó wà bẹ́ẹ̀ ni kò sí àmì èémí kankan. bákan náà ni iná ọkọ̀ wà ní títàn kalẹ̀ èyí ló sì kọ ọ̀pọ̀ lóminú tó ń ṣe wọ́n ní àhín pé báwo lèyí ṣe ṣẹlẹ̀ pẹ̀lú bí ọlọ́kọ̀ ọ̀hún ṣe wà nínú ọkọ̀ rẹ̀ tí àwọn gíláàsì ilẹ̀kùn ọkọ̀ mẹ́rẹ̀ẹ̀rin sì wà ní yínyín sílẹ̀. alága náà ní lójú ẹsẹ̀ lòun sáré lọ àgọ́ ọlọ́pàá apẹtẹ láti fi tó ọ̀gá ọlọ́pàá DPO létí. lójú ẹsẹ̀ lòun àti àwọn agbófinró ọlọ́pàá sì gúnlẹ̀ ságbègbè náà níbi tí ọkọ̀ náà jẹ́ pípáàkì kalẹ̀ sí. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àwọn ọlọ́pàá ránṣẹ́ pé dókítà oníṣègùn òyìnbó náà lọ sí agbègbè náà láti ṣàyẹ̀wò fún ọlọ́kọ̀ náà tó sì fìdí ikú rẹ̀ múlẹ̀. dókítà sọ wípé ohun tó ṣokùnfà ikú náà jẹ́ àìsàn ọkàn òjijì. àyẹ̀wò orí fóònù olóògbé ṣàfihàn pé ó ní àìsàn ibà ó sì ń lo oògùn lọ́wọ́. ọ̀gá ọlọ́pàá DPO àti ikọ̀ rẹ̀ ni wọ́n padà rí lẹ́yìn ọ̀rẹ̀yìn tí wọ́n ń gbé òkú àti ọkọ̀ náà kúrò lágbègbè náà. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Ọláyínká Àyànládé ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ wípé àwọn ti fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn mọ̀lẹ́bí olóògbé létí òkú náà sì ti jẹ́ gbígbé lọ sí ilé ìgbókùpamọ́sí. ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fòǹtẹ̀lù ìdájọ́ ikú fún Abdulmalik tó ṣekú pa Hanifa ọmọ ọdún 5 nípínlẹ̀ Kano. ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn nílùú Kano ti fi òǹtẹ̀lù ìdájọ́ ikú fún Abdulmalik Tanko tó jí ọmọ ọdún 5 Hanifa Abubakar gbé tí ó sì ṣekú pa. adájọ́ AR Muhammad yí ẹjọ́ kòtẹ́milọ́rùn tí Tanko pè lórí ìdájọ́ ikú tí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kano dá fún un tẹ́lẹ̀ dànù. ṣáájú ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kano ti dájọ́ wípé kí wọ́n lọ yẹgi fún Tanko lẹ́yìn tí ilé-ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án. ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fìdí rẹ̀ múlẹ̀ pé ilé-ẹjọ́ gíga tó dájọ́ ikú fún Tanko ṣe ohun tó yẹ kí ó ṣe lábẹ́ òfin. adájọ́ Muhammad ní àwíjàre Tanko nílé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá àti pé ìgbìmọ̀ olùpẹ̀jọ́ ní ẹ̀rí tó dájú lórí ẹjọ́ tí wọ́n pè é. adájọ́ wa sọ pé kò sí ìdí tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fi lè yí ẹjọ́ tí ilé-ẹjọ́ gíga ti dá lórí ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ dànù. adájọ́ Muhammad tún rọ àwọn tọ́rọ̀ kàn láti ṣiṣẹ́ lórí bí ìdájọ́ náà yóò ṣe di mímúṣẹ lọ́nà tó bá òfin mu. lẹ́yìn tí Tanko béèrè fún 6 million naira owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn òbí Hanifa ló pa á. nínú oṣù kejìlá ọdún 2021 ní Tanko adarí ilé ẹ̀kọ́ Noble Kids Academy tó wà níjọba ìbílẹ̀ Nasarawa ní Kano jí Hanifa Abubakar tó jẹ́ ọmọ ọdún 5 gbé nígbà náà. tí a ò bá gbàgbé Hanifa jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà. lẹ́yìn tí Tanko béèrè fún mílíọ̀nù 6 náírà 6 million naira owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn òbí Hanifa ni ó fún un ní oògùn pekupẹku jẹ tí ọmọ náà sì gbabẹ̀ kú. Tanko ló pa ọmọdé yìí bí ìròyìn ṣe wí ó sì sìnkú rẹ̀ sínú ihò kan tí kò jìn. àṣírí tú lẹ́yìn ìwádìí ọlọ́pàá wọ́n sì fọwọ́ òfin mú Tanko ẹni ọdún 38 38 years nígbà náà. ọ̀rọ̀ náà bí ọ̀pọ̀ èèyàn nínú pẹ̀lú bí ó ṣe jẹ́ pé Tanko gan-an ni adarí ilé ẹ̀kọ́ tí wọ́n fi ọmọdébìnrin náà sí láti máa mójútó. ọjọ́ 24 oṣù kínní ọdún 2022 ni Tanko farahàn nílé ẹjọ́ pẹ̀lú Inyaku Azeem àti Fatima Jibril lórí ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti hùwà ọ̀daràn ìjínigbé àti ẹ̀sùn ìpànìyàn. lọ́jọ́ 28 oṣù keje ọdún 2022 ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kano dájọ́ ikú fún Tanko àti Azeem. adájọ́ Usman Nahaba tún dájọ́ ẹ̀wọ̀n ọdún 2 fún Fatima Jibril. n ò ráyè tóbìnrin kankan lọ́dún 2026 yìí a ní mo fẹ́ kọjú mọ́ ìgbé ayé mi lọ́dún tuntun. Pella fìdí ìṣẹ̀lẹ̀ tirẹ́là tó gba àárín òun àti Jarvis múlẹ̀. gbajúmọ̀ orí ayélujára TikTok ni Pella
ti fìdí tirẹ́là tó gba àárín òun àti Jarvis tí ṣe akin ẹgbẹ́ rẹ̀ lágbo àmúlùdùn orí ayélujára múlẹ̀ èyí tó fòpin sí awuyewuye tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ìbáṣepọ̀ ìfẹ́ wọn fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀. Ìkéde rẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí Pella fẹ́ wa ara rẹ̀ pa èyí tó mú káwọn èèyàn máa mú ọ̀rọ̀ rẹ̀ bọnu gba ọ̀rọ̀ náà bí ẹni gba ìgbà ọtí. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tún mú dé ọgbà ilé ìwòsàn lẹ́yìn náà ni àwọn aláṣẹ agbófinró ọlọ́pàá àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó náwó gan níbàámu pẹ̀lú òfin ìrìnnà. Ẹni tó ń sọ̀rọ̀ lórí ètò agbàgbé orí ayélujára TikTok lọ́jọ́bọ̀ Thursday Pella jẹ́ kó di mímọ̀ pé òun àti Jarvis ti fohùn ṣọ̀kan láti pín gàárì. Ó fi kún pé àwọn sì wà gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Ó ní òun ti rawọ́ ẹ̀bẹ̀ fún mọ̀lẹ́bí rẹ̀. Ó ní òun fẹ́ kọjú mọ́ ìgbé ayé òun fẹ́ gbádùn ayé òun lọ́dún tuntun 2026. Ó ní òun ò fẹ́ kí obìnrin kankan kó wà ní sàkání òun mọ́. Gbajúmọ̀ orí ayélujára TikTok náà sọ wípé ìpinnu òun lórí ìgbésẹ̀ láti mú ìgbéga ìmúgbòòrò àti ìfọkànbalẹ̀ bá ìgbé ayé òun lọ́dún tuntun ló jẹ òun lógún lọ́kùnkúndùn jùlọ. A ó rántí pé ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 ni Pella padà sójú òpó ìtàkùn ayélujára rẹ̀ lẹ́yìn ìdojúkọ ìpèníjà ọ̀rọ̀ ìfẹ́ láàrin òun àti Jarvis tí tirẹ́là gba àárín wọn. Àkókò náà ni Pella tún rawọ́ ẹ̀bẹ̀ sáwọn olólùfẹ́ rẹ̀ torí àṣìṣe tó ṣe. Ó ní káwọn olólùfẹ́ òun má ṣe bínú sí òun. Ó ṣèlérí ìyípadà ìgbé ayé ọ̀tun. Wàyí o, ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ló bá dúpẹ́ pé ìgbésẹ̀ tó gbé lọ́dún tó kọjá lọ kò dá ẹ̀mí rẹ̀ légbodò. Bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ rẹ̀ kan tó fẹ́ kí Pella lọ sílé ìwé tó ń pàrọwà fún kó tẹ̀síwájú bákan náà nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ìkúnlẹ̀ abiyamọ o, ọmọdébìnrin kan pàdé ikú òjijì nínú omi alúwẹ̀ nílé ìtura Ọ̀ṣun. Àwọn ọ̀rẹ́ gùn lé ìwọ́de ìfẹ̀hónúhàn. Ọmọdébìnrin kan ẹni tí wọn kò forúkọ rẹ̀ hàn dé ló ṣe bẹ́ẹ̀ kú sínú omi alúwẹ̀ kan nílé ìtura kan ní Owódé Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun èyí tó ṣokùnfà ìbínú ìwọ́de ìfẹ̀hónúhàn látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí olóògbé. Ìròyìn Punch Online jábọ̀ pé ọmọdébìnrin náà kú sínú omi alúwẹ̀ ilé ìtura náà tó wà lójú ọ̀nà Òṣogbo sí Gbọ̀ngán lọ́jọ́bọ̀ Thursday. Ohun tó ṣokùnfà ikú olóògbé náà ní kò yé ẹnikẹ́ni títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Àwọn akọ̀ròyìn sọ wípé lọ́jọ́ Ẹtì Friday àwọn èèyàn kan tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kò dùn mọ́ nínú tínú ń bí lórí ọwọ́ tí ilé ìtura náà fi mú ikú ọmọdébìnrin náà ló ṣe bẹ́ẹ̀ yabo gbọ̀ngàn òtẹ́ẹ̀lì náà tí wọ́n sì gùn lé ìwádìí ìfẹ̀hónúhàn tó le gan. Ẹnìkan tó súnmọ́ òtẹ́ẹ̀lì náà fìdí rẹ̀ múlẹ̀ fáwọn akọ̀ròyìn pé ìdásí kan mọ́ ń kóbo àwọn àjọ agbófinró ọlọ́pàá ikọ̀ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú civil defence ló ṣe bẹ́ẹ̀ ṣàkóso agbègbè náà nípa dídènà wàhálà rògbòdìyàn tó le gan. Ó sojú mi kúrò kan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Punch Online sọ wípé ìdásí àwọn ọlọ́pàá àti ikọ̀ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú civil defence ló yanjú ọ̀rọ̀ náà nílẹ̀ lọ́jọ́ náà. Nígbà tí wọ́n kàn sí igbákejì alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà lọ́jọ́ Ẹtì Friday Emmanuel Giwa Alade fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn. Ó sọ wípé kì í ṣe ìgbésẹ̀ àmú ìdájọ́ lọ́wọ́ ara ẹni. Ó ní mọ̀lẹ́bí àwọn olùfarakásá ló padà lọ sílé ìtura náà láti fi àìdùnnú ọkàn wọn hàn. Nígbà tí wọ́n sì débẹ̀ gbogbo ẹ̀ padà níyànjú. Ó ní pé olùfarakásá náà ló kú sínú omi alúwẹ̀ ilé ìtura ọ̀hún. Giwa Alade sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó sọ pé àwọn yóò ṣe ìwádìí àwọn ó sì jẹ́ kí àwọn aráàlú mọ̀ nípa àbájáde iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó tún ti zẹ̀ o lórílẹ̀‐èdè Venezuela. Ààrẹ Amẹ́ríkà Donald Trump kógun kọlù Venezuela. Ó ní ọwọ́ ti tẹ ààrẹ orílẹ̀‐èdè náà àti ìyàwó rẹ̀. Ààrẹ Donald Trump ní ọwọ́ àwọn ọmọ ogun orílẹ̀‐èdè Amẹ́ríkà ti tẹ ààrẹ orílẹ̀‐èdè Venezuela Nicolas Maduro àti ìyàwó rẹ̀ lásìkò ìkọlù ńlá kan tí iléeṣẹ́ ológun Amẹ́ríkà gbé kọlù ìlú Caracas tí í ṣe olú ìlú orílẹ̀‐èdè Amẹ́ríkà. Ààrẹ Trump kò ṣàlàyé púpọ̀ lórí bí wọ́n ṣe mú ààrẹ Maduro. Bákan náà làwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè Venezuela pẹ̀lú kò tí ì fi ìdí èyí múlẹ̀. Ààrẹ Donald Trump tún ti pàṣẹ kí iléeṣẹ́ ogun lórílẹ̀-èdè Amẹ́ríkà ó kọlù àwọn agbègbè kan lórílẹ̀-èdè Venezuela. Ìròyìn sọ pé ìbúgbàmù lóríṣiríṣi ń wáyé báyìí káàkiri àwọn agbègbè kan títí kan àwọn ibùdó ológun ní ìlú Caracas. Àwòrán àti fídíò èéfín àti iná tó ń rú sókè lálálá ní ìlú Caracas tí í ṣe olú ìlú orílẹ̀-èdè Venezuela gba gbogbo ìlú kan.
àwọn tí ó wà lágbègbè tó súnmọ́ ibùdó ológun La Carlota tó wà ní àárín gbùngbùn ìlú náà àti ibùdó ológun Frate Tuina sọ pé àwọn ibùdó ológun méjèèjì yìí farakó iná ìkọlù náà. àwọn ìròyìn kan tilẹ̀ tún sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó yí ìlú Caracas ká ni kò ní iná báyìí. bẹ́ẹ̀ ni àwọn ìròyìn tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú ń sọ pé àwọn bàálù ń fò káàkiri òfurufú ìlú náà báyìí. ìgbésẹ̀ yìí ń wáyé lásìkò tí aáwọ̀ láàrin Amẹ́ríkà àti Venezuela ń bá ara wọn wọ ṣòkòtò kan náà, tí Amẹ́ríkà sì ń kọlu àwọn ọkọ̀ ojú omi tí wọ́n ń kó oògùn olóró ní agbami Caribbean. orílẹ̀-èdè Amẹ́ríkà sọ pé Macaruru ní ìbò tó gbé ààrẹ orílẹ̀-èdè Venezuela Nicolas Maduro dé ipò àti wípé ó ṣe agbódegbà fún okòwò oògùn olóró káàkiri orílẹ̀-èdè náà. orílẹ̀-èdè Venezuela sọ pé àwọn ìgbésẹ̀ tí Amẹ́ríkà ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí títí kan gbígbẹ́sẹ̀ lé àwọn ọkọ̀ aképo lójú omi láti orílẹ̀-èdè náà kún ara ìgbésẹ̀ tí wọ́n gbé láti fi ipá yọ ààrẹ Maduro nípò kí wọ́n sì lè máa ṣe àkóso ọ̀gbun epo rọ̀bì orílẹ̀-èdè Venezuela. ìjọba orílẹ̀-èdè Venezuela ti bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ Amẹ́ríkà láti ṣe ìkọlù sí orílẹ̀-èdè rẹ̀. nínú àtẹ̀jáde kan tó fi síta lẹ́yìn tí ìkọlù náà bẹ̀rẹ̀, ìjọba orílẹ̀-èdè Venezuela ṣàlàyé pé ọ̀nà àti fipá gba àwọn ohun àlùmọ́ọ́nì Venezuela pàápàá jùlọ epo àtàwọn ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ àti láti fi agídí bu omi pa iná ètò òṣèlú orílẹ̀-èdè náà ni. ààrẹ orílẹ̀-èdè Venezuela Nicolas Maduro ti buwọ́lu ìwé àṣẹ ìgbésẹ̀ tako ìkọlù ilẹ̀ òkèrè. ó sì ti rọ gbogbo àwọn ológun àti òṣìṣẹ́ ìlú láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ pàjáwìrì báyìí. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. láṣẹ Elédùmarè yóò sì dára fún yín.